Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. When I wanted to join the industry way back, nígbà tí mo wà ní university, way back, I can remember then. Wọ́n ti cast àwọn èèyàn fún róòlù tán. Wọ́n ti cast àwọn èèyàn báyìí fún róòlù. Àwọn senior wa ń gbà ẹ́ ní rehearsals. Wọ́n ti cast ọ̀tọ́ ṣe gbé wọn dé nìyẹn. Àwọn ọmọ oṣù. Wọ́n ti di celebrity wọn lé ní báyìí sìn. Those girls were dating son, daddy. They went ahead even to date PA. This man tó ti kú yìí tán kọ ilà yìí nígbà tí wọ́n ní àwọn dá sọ̀rọ̀ yẹn àdóra ẹni ó ti máa ń ṣẹlẹ̀ láàrin wa dáadáa kí ló dé tẹ́lẹ̀ ìwà fi yàtọ̀. That was when he was talking to Ìyábọ̀ Òjó wípé kí Ìyábọ̀ Òjó fi kéèsì yẹn sílẹ̀. Bàbá yẹn was saying it wípé ọ̀rọ̀ dídó kò ṣe dídó ní industry wípé kò ń ṣe nǹkan wọ́n ti kú ó dàbí wọ́n ti kú wọ́n ti kú sẹ́ wọ́n ti kú sẹ́ bọ́dá láti. Wọ́n ló sọ bẹ́ẹ̀ o, onílé ló sọ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ni. Onílé ló sọ bẹ́ẹ̀, wọ́n ló sọ bẹ́ẹ̀ o. Is late sẹ́ bọ́dá láti. Wọ́n ti kú. Àmì ìbẹ́ ágì o, wọ́n ló sọ bẹ́ẹ̀. Bàbá yẹn sọ wípé àdóra ẹni kò ń ṣe nǹkan tí ó wá le tó yẹn. Kinní kan wípé ó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn dáadáa ó ṣe wá di nǹkan tí ẹ̀ ń gbé lọ sí òkè tẹ́ ń gbé lọ sílé ẹjọ́. The only thing is that it's a bad act. So it's not something that should be encouraged, but it's also not something new among them. You see that industry, like you said, is just a norm. It's not a serious thing. See one, it's just a normal thing. Kéèyàn kàn máa mú mi. Ṣé nǹkan tá à ń sọ yìí na water for them. Prince tẹ́ bá wo interview Lande gbàgbà ẹ rí i pé òun náà ó ti mọ̀ pé ìyàwó tòun ṣe oníranú ni. He knew. Ọmọ ẹ̀ máa kọ́kọ́ tí mi fi blame Babati ni pé. Ọmọ ẹ̀ dáadáa kó oníranú ni. Ẹ máa gbọ́ Babati did not know. Adémíkà pé Babati ó mọ Lande dáadáa. Babati ní once lòun rí Lande rí lòun meet Lande rí ká pé Babati ní relationship pẹ̀lú Lande á ti mọ̀ pé ìyàwó Lande ní woman yẹn but as a norm wọ́n gbéra wọn wá bá Babati lé Babati lè máa rò pé bóyá tí máa fẹ́ ṣe production àwọn ilé ìfẹ́ wọbẹ̀ wọ́n kàn wá yẹmi sí normal thing ẹ̀ tí wọ́n á ṣe truth or dare wọ́n gbéjà wá nìyẹn. Mr. Prince wọ́n kó ijó wá gidi gan ni o. Prince ibi tí mo lè rí fọ́ọ̀dù fún Babati ní pé as a public. Àwọn méjèèjì lọ sẹ́ẹ̀tì Babati ọ àwọn méjèèjì sẹ́ẹ̀tì. That is it. God bless you. That is it. Ntẹ́mi mọ̀ ni pé everybody at least àti kìíní àǹkọ́gbọ́nsì ni we have to be disciplined. Sí kò ń ṣe ogbóúnjẹ nìyẹn máa ń jẹ o. Bẹ́ẹ̀ni. Tó bá yẹ pé ibi tó ti ń ṣe lọ́wọ́ Dara ó lọ gbé sùkè ó gbàbẹ̀ lọ́ngọ́. Wàhálà ó ṣẹlẹ̀ ń bí báyìí ó ṣẹlẹ̀ ń bí o. Ṣé rí mi sí Mr. Lati. Ó ṣẹlẹ̀ ń bí báyìí kíní yẹn tó tọ́ lọ ọ̀rọ̀ ló sọ. Mr. Lati sí èmi. Báyìí fún kó lọ máa gbọ́ onítaxi ni ó lọ ṣe overtime. Bàbá yẹn ló ti lọ ó kú sínú hòtẹ́ẹ̀lì tó ti lọ dúró. Nǹkan tí mo ṣe rí ìgbà tí mo sọ pé mo blame Babati you think bí a tó pé ọkùnrin ni mi bí I'm not saying I'm only but ṣe rí àwọn nǹkan àti pé èèyàn máa ń rò you have to think ahead. Àgàgà Nàìjíríà ẹ̀ set up gan wọ́n lè fi set yàn gan. Tó bá yẹ pé ok báyẹn sọ pé Mary Gold yẹn ṣẹ̀tẹ̀ tí Mary Gold yẹn ti mọ̀ pé gẹ́ẹ̀ yìí bóyá ó ti lo drugs àbó ti lo wọn kan tí ó dẹ̀ ti mọ̀ pé wèrè lélẹ́yìí bóyá nǹkan ti ṣe ọ̀kọ́ yẹ pé lè Mary Gold yẹn bóyá ó ti fún poison jẹ gan kọ́ tán wá dọ́dọ̀ Babati tán bẹ̀rẹ̀ truth and dare game meanwhile ẹ má gbàgbé pé Babati sọ pé Mary Gold náà ló sọ pé káwọn ṣe truth and dare káwọn ṣe kinní kan ṣe discipline láyé yìí. Ọlọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni téèyàn ò ṣọ́. nǹkan tí mò ń sọ náà ní káwọn náà ṣọ́ra wa onílé ẹ máa ṣọ́ra wa ṣẹ́rí kinní kò ń ṣe hòtẹ́ẹ̀lì ó ti ṣẹlẹ̀
kò ń ṣe location ló ti ṣẹlẹ̀ wọ́n kóra wọn wá sẹ́ẹ̀tì bàbá tí ọ̀pù nínú ilé tó ń gbé. onílé kò dáa rẹ ní nǹkan tó ṣe dáa. onílé ẹ má jẹ́ ká accept pé ọkùnrin jọ gbogbo wa we need to control ourselves. Bàbá ṣẹlẹ̀ àwọn gbàmí wà tó yẹ pé wàá ti wà lágbó wàá ti wà lẹ́kẹ̀lẹ́ kan. nǹkan tó ń rè ní àwọn tó ní tíátà tẹ̀ ń káànú ìgàn wọn káàntì ẹ̀ bá a ṣe káàntì ẹ̀ gan. nǹkan tó ń rè ní tó ń rè ní. jẹ́ pé àmúrántí táìmù kan tá a bá ń lọ sí Nàìjíríà báyìí á lọ wo fíìmù tó bá wù wá nù ní fíìmù la máa dó. ṣe ẹ mú sọ pé tó ṣe gbogbo àná ẹ̀ tẹ́lẹ̀ mọ́ kán rò pé kí ló lè ṣẹlẹ̀. wà á di point bàbá tí wàá sọ. dáadáa. ó yẹ kí wàá rí pọ́ǹpù yín gbà ẹ̀. At the point, it takes a very strong man to have such discipline. Yes. Discipline temptation obìnrin kò easy. Mo fẹ́ buttress point tí truly sọ. Èmi náà ti fi gbàgán tẹ̀ láwọn eléré kéékèèké yẹn rí. Ṣé ẹ rí location wọn deadly gan? Wọn ò mind anything. Wọ́n lo drugs wọ́n ń ṣe anything bẹ́ẹ̀. So bàbá tí èmi ò mo lè blame bàbá tí but mi lè blame rẹ̀ 100%. But àwọn méjì yẹn náà máa blame àwọn obìnrin méjì yẹn torí ìrìn tí wọ́n ti ń rìn tẹ́lẹ̀ ni wọ́n ṣe máa rìn. Ìjà ló dé lórí dòwe láàrin àwọn méjèèjì. Ká ní kò sí issue ni wọ́n sì bò mọ́lẹ̀ ni. Lande ló yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kó yọ nínú àjálù tó Ọlọ́run gbé sí. Exactly. Lande ló yẹ ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kó àjàgà kò lórí rẹ̀ because ẹ bá wo àwọn interviews tó ṣe Lande is living large living okay kó tó meet lady yìí lẹ́yìn ìgbà yẹn gbà tán sì jọ wà papọ̀ ní nǹkan deteriorate fún Lande so definitely nǹkan kan wà tí tó ń fàfà sẹ́yìn fún Lande because naturally as ọmọ Yorùbá obìnrin tó ìyàwó lẹ́yìn ò gbọ́dọ̀ máa dókò kiri kẹ́ ọkọ yẹn lálùbáríkà. ìyàwó tó ní infection tó yẹ kó lọ́n tìtẹ̀ lọ́dọ̀ rẹ̀. bó ṣe rí nìyẹn so Lande ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bọ́lọ̀ ń kó yọ náà tó kóra rẹ̀ sí. ibi tó tún ní infection ọkùnrin tó wá ka mọ́ bẹ́ẹ̀. make cash ni wọ́n ní yẹn jẹ́. ilé Marigold náà ló tún ti lọ gbọ́ṣẹ́ náà. ilé Marigold olùdókòwò ẹni tó fẹ́ kú pàdé ẹni tó fẹ́ sin ẹni tó fẹ́ kú ó pàdé ẹni tó fẹ́ sin ó manage ọkọ àtìyàwó pọ̀ manage òru. bó ṣe bí ilé ijó ló ti fẹ́ ṣe bíbí pátí ní Lande náà ti rí ibẹ̀ ló ti rí Dara sí mi ọ̀nà tó fẹ́. ẹjọ emute. Bold will she be to start a you know why it is unbelievable. Tó bá pẹ́ story tẹ put up ni ẹ sọ wípé Dara ò mọ baba tí likely kó má mọ Dara and she got there for the first time. How bold will she be to start a game nílé ẹni tí ò rí tí ò mọ̀ rí tí wọ́n náà dẹ̀ ń ṣe ń gbẹ̀ngbẹ̀. Tí ìwọ́dẹ̀ wà ń bẹ̀ òun ló dẹ̀ máa sáré sọ wípé ẹ ṣe sexual truth or dare again. Ó wà questionable. I'm sorry. Ǹjẹ́ ìgbà tó sọ bẹ́ẹ̀ ìjẹ́ wọ̀ sọ fún baba tí kò má rí bí náà ni? Rárá mi sọ náà. So bọ́dẹ̀ ṣe bẹ̀rẹ̀ tútù tó so ó wá jí abẹ̀rẹ̀ like abẹ̀rẹ̀ tútù tó so first deal mo ẹ̀mí ni first person mo wá ní àwọn díẹ̀ bàbá tí kì wọ́n da epo sí orí wọn kí ló ń dé epo tó pa kó dà sí orí ẹ̀ pé kọ́ da epo pa sí orí wọn so bàbá tí wàá ní à pé mo ń ṣe ètèpo tí wọ́n máa wá da epo tí mo máa lè gbé wá dà sí orí wọ́n ní àtẹ́bà lè ṣe ẹ̀dẹ̀ mú short wọ́n wá ní à pé máa tẹ owó wọ́n dẹ̀ tẹ fún wọ́n dẹ̀ tẹ ṣé òun ní láti lọ síbẹ̀ in the first place. ṣé òun ní ó ní ìdẹ́sùn tó sì ń tẹ́lẹ̀ pé ẹ wá dóni nípa gbogbo da epo sí rí. wájú tó sì lè rí àwọn tó sì anybody wọn dẹ̀ mọ̀ pé àmì ìwọ́ kò ní bí àmì ìbọ̀. mi ò set anybody up mọ́. ẹ̀yin mélòó lẹ wà nínú ilé? èmi bàbá tí Dara then driver wọn jáde padà because driver wọn wọlé wọn jáde. so gbogbo bàtẹ́ ìṣe géèmù yẹn driver yẹn ò sẹ̀ ń bẹ́ẹ̀ ní tirẹ̀ tọ́lọ́. bẹ́ẹ̀ni. báwo ni ìlànà ti wá gbọ́ ń tẹ́ ṣe níbẹ̀? mi ò mọ̀. ok mo máa sọ̀rọ̀ lọ. ok so bí adẹ̀ ṣe ń ṣe géèmù yẹn wọ́n á díẹ̀ bàbá tí ń pe kàn da epo sórí
so bàbá tí wàá ní à pé báwo làwọn ṣe máa dẹkùn torí pé ṣèbí káwọn mú short àbí káwọn tẹ 5,000 Mary ó dẹ̀ mọ̀ pé mi kì í mu ọtí ó wá ní kí lọ da epo mi sórí ó ti mọ̀ pé mi nílé dà sórí wọ́n dẹ̀ send 5,000 so from there wọ́n tún wá díẹ̀ ìgbà tí kíní ẹ̀ tàn sí wọn. send 5,000 àbí. bẹ́ẹ̀ ni. okay. so ìgbà tó tún wá yá wọ́n wá tún kíní ẹ̀ dọ́dọ̀ wọ́n díẹ̀ dára pé àwọn díẹ̀ dára kí lọ́tẹ̀ díẹ̀ wọ́n ṣáà díẹ̀ dára fún nǹkan kan ṣá òun ṣe nǹkan tó le ó ṣe so Dara náà wá díẹ̀ wọn padà pé mi ì rántí mi lè parọ́ wọ́n kàn díẹ̀ bọ̀ kò ṣe nǹkan tó le. bí wọ́n ní kó bọ́ bra. no wọ́n ní kó bọ́ bra no wọ́n ní kó bọ́ bra wọ́n díẹ̀ sí nǹkan kan ní bọ̀ nǹkan yẹn kò le mi lè parọ́ yes ó ṣe. so ìgbà tí kíní ẹ̀ wá tàn sí mi ìgbà tó tàn sí àwọn náà Dara ṣàwá díẹ̀ bàbá tí sí ara wọn. wọ́n sọ pé Dara nìkan ló ń bí àwọn o tí sọ pé wọ́n ń bí àwọn. Dara díẹ̀ bàbá máa ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe jẹ́ so pé ṣàlàyé bá ti wá fẹ́ kó sí ẹ lè kó tẹ̀sùn màmá dá yín. mo ní ìtàbí ẹ̀ náà ní ẹ máa sọ̀rọ̀ lọ. Dara tó díẹ̀ àyè ok. so Dara wá díẹ̀ pé òun díẹ̀ wọn kó bọ́ ṣòkòtò wọn. Bàbá tí wàá ní báwo mo ṣe máa bọ́ ṣòkòtò ṣé ọmọ iṣẹ́ normal ṣá wọ́n ṣàfihàn ọ̀rọ̀ yẹn ṣeré awáyà ẹmu short sí ẹ̀gbá lè ṣe wọ́n dẹ̀ transfer wọ́n dẹ̀ wọ́n sọ. ọmọ tí kò ń jẹ́ kí ni plan yín kẹ̀ tó sọ pé ń bọ̀. ẹnu ò ní plan. iṣẹ́ aṣílẹ̀ jọ ń ṣe kiri. for you to walk into his man's house bó ṣòkòtò dépo sórí fowó béèlì ara ẹ ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ̀rọ̀ lọ. okay so bó ṣàṣe àwọn méjèèjì wá ń ṣe pé kò argue wọn argue ẹ wọ́n ti ń ṣe kiri. ìgbà tó wá tó stage kan tó bá ṣàn díẹ̀ bàbá tí máa sanwó àbí kọ́ mu ọtí. ìgbà tó wá tó stage kan. orí àǹtí mi máa pè lọ́tẹ̀ yìí. Dara wá ní bàbá tí ò jẹ́ kí géèmù yìí dùn jà. àti yín tẹ̀ lánàá mi ní parọ́. mo rí tí wọ́n fọ́n fún kudus mo rí. àti tẹ̀ wọ́n tẹ̀ lánàá gan ọlọ́run wọ́n tẹ̀ ó try gan lánàá. ẹ wo ẹ rewind díẹ̀ ẹ gbọ́ bẹ̀ yẹn. fowó béèlì ara ẹ ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ̀rọ̀ lọ. okay so bó ṣàṣe àwọn méjèèjì wá ń díẹ̀ ara wọn sí Dara wá ń díẹ̀ bàbá tí sí ààrẹ ìgbà tó wá tó stage kan tó bá ṣàn díẹ̀ bàbá tí máa sanwó àbí kọ́ mu ọtí. ṣé ti rí ọwọ́ yìí influx of alcohol wọ́n tún rọ́ lọ́tí yóò yẹ. yes ibi tí mo lọ nìyẹn. Dara yẹn tún wá insist. Yes, Dara yẹn tún wá insist pé baba tí must do whatever she says ẹ máa play ẹ lọ. Dara wá ní baba tí ò jẹ́ kí géèmù yìí dùn jàre ní pé kí ló tọ́ tẹ́ ń ṣe báyìí láàrin obìnrin méjì something like that. Ìmọ̀dà pé ṣe bó mo máa dín àwọn sí nǹkan tí wọ́n lè ṣe ni ṣe bí tó ń pé so that like wọ́n máa dín àwọn sí nǹkan tí wọ́n lè ṣe pé báwo ni òun ṣe géèmù wá ń dín èèyàn sí ààrẹ mo ní o lè dín àwọn mo ní o ṣára wọn added wọn tí mo fọ pé kọ́ depo sórí àbí kọ́ sáré jáde nínú ilé kọ́ tún sáré wọlé padà. bọ́tọ̀ sọ pé ìyàwó lé ní ẹni tẹ́ ẹjọ́ lọ dàbò mọ̀. mo mọ̀ pé ìyàwó lé ni. máa sọ̀rọ̀ lọ. so mo wá ní à pé wàá dẹ̀ fún wọn ní ìyẹn bàbá tí wàá ní òtẹ̀tì tó pé àwọn understand the game ni pé ó yá ká tẹ̀sí wàá bẹ̀rẹ̀ báyìí bọ́dẹ̀ ṣe bẹ̀rẹ̀ the first thing ó díẹ̀. ẹ̀yin tẹ́ ẹ sọ pé àjọ ló tú àṣírí pé tí ó bá sí àjọ bàbá tó pè wọlé yẹn bàbá tí àjọ ò bá dálẹ̀ àṣírí yìí máa tú lọ́jọ́ iwájú náà ni. tájọ ò bá dálẹ̀ lónìí wọ́n sún síwájú ni. àjọ àti makers ló dá wàhálà lẹ́ẹ̀. láti àjọ àti ọkùnrin ló dá wàhálà lẹ. torí nǹkan tó bí thank you jàre àjọ àti oko makers tó tóbi àti oko makers ló dá wàhálà lẹ. Dara sọ fún. àti ọkọ Mary Jane tí wọ́n gbà tí bàbá àti ìyá àti Dara dó tí ìyá Dara àti Dara dó ìyẹn náà tún pẹ̀lú. ó sọ fún pé oko makers ó. máa fún yín lọ́rọ̀ sọ sí ẹ jẹ́ ká gbọ́ tọ́nà kí má padà síbẹ̀ mọ́. àti ní pé kí bàbá tí ó bọ́ ṣòkòtò. bàbá tí wà láwọn olè bọ́ ṣòkòtò àwọn máa sanwó ó tún wá dé bàbá tí wà díẹ̀ yes bàbá díẹ̀ ní àwọn díẹ̀ kò bọ́ aṣọ tiẹ̀ ó wá bọ́ aṣọ bó ṣe wá bọ́ aṣọ bàbá tí wà ní òkè
well play pé o ṣó pé o níwèrè àbí something like that ìgbà tí ó wá díẹ̀ bàbá tí padà náà ó wá lóun náà díẹ̀ bàbá tí kí bàbá tí bọ́ aṣọ àkùtọ̀wọ̀ bàbá tí bọ́ aṣọ. ìwọ dẹ̀ wà ń bẹ̀. yes mo wà ń bẹ̀ ìdájọ́ ṣe géèmù ni so ìgbà tó tún wá yá wọ́n ṣe wá ṣe géèmù ẹ̀ débi pé wọ́n wá like àwọn méjèèjì wá ń fèsì ara wọn wọ́n wá ń dí ara wọn sí ara wọn so wọ́n wá ṣe débi pé òun díẹ̀ bàbá tí wà ní àìdí. kí ló dé tó lọ tán síbí báyìí. Mr. Lati, show almost miss 8 or 9 hours, man. Mr. Lati, show almost me 8 or 9 hours. Tó yẹ kó mo fi bàbá ilẹ̀ tí mo lọ join. Kò tán síbẹ̀. Kíní yẹn gan ti ń dùn máa wà gan. Kíní yẹn gan ti ń dùn máa wà. Kò tán síbẹ̀. Bọ̀dá àti ṣó tí over 7,000 yẹn ń wò. tó tẹ̀lé ni wípé bàbá tí sọ pé kó fóun ní dọ́gì. ṣé ìfẹ́ continue tó parí sí i. Exactly nǹkan tó tẹ̀ no nǹkan tó tẹ̀lé nìyẹn ó wà ń bẹ̀ pẹ̀lú nǹkan tó sọ yẹn ó wà ń bẹ̀ lánàá ó lásán sọ nìyẹn. ó ní bàbá tí sọ pé ó yá dáyà fún mi ní dọ́gì. reaction láti snare ló mú mi rẹ́rìn. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ káàsán o. ẹ bá o. ẹ káàsán mo kí gbogbo ilé mo kí gbogbo àwọn panelists mo kí gbogbo àwọn commenters ṣé rí mo ń come across àwọn fídíò yẹn mo come across ìkan ní àná àní àárọ̀ ilé àárọ̀ kùtùkùtù Monday yìí mo dẹ̀ gbàdúrà tán lórí bed pé kí n dẹ̀ wọ Facebook láàárọ̀ kùtùkùtù ní ìdájí ní 5 níbí báyìí kí n dẹ̀ wọ Facebook nǹkan tí mo dẹ̀ jí bá láàárọ̀ kùtùkùtù ọlọ́jọ́ níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ní ọ̀rọ̀ àti yìí àti interview ìsọnù tó ń ṣe. wọ́n ní Mr. Debi program ṣì ń lọ lọ́wọ́ time tẹ́lẹ̀ pàdé ẹ̀ yẹn. Program parí nìkan bíi tó 6 UK time. Akérèlé èmi náà notice káwọn èèyàn kọ́ ẹ tí ẹ mọ nǹkan bọ̀dá láti ẹ mọ nǹkan tẹ́mi ó tún kọ́. Ẹ tí ẹ mọ nǹkan tẹ́mi fẹ́ sọ ẹ ní sùúrù ẹ mọ nǹkan tẹ́mi fẹ́ sọ bọ̀dá láti insect àfi máa gbọ́ gbogbo nǹkan tá à ń gbọ́ yìí ẹ ṣe jẹ́ ká kúkú bẹ̀rẹ̀ truth or dare lórí platform ìgan báyìí. èèyàn burúkú ló ní ilé èèyàn burúkú. ẹ̀jẹ̀ má ṣe yẹ sa ọ́. onílé mo díẹ̀ yín jẹ́ onílé ẹ má bínú ẹ má bẹ́ẹ̀ kankan wà tí yẹn kan ò sọ láti gbà tí ẹ má fẹ́ rí kan tí AOA ibi tí má fẹ́ sọ pé ohun tán sọ òótọ́ ni ṣe bàbá tí pàpà ó ti ń wá kíkì ní ẹ̀ṣẹ̀ nítorí bàbá tí sọ pé nígbà tóun sọ kó fóun dọ́gì náà bàbá tí lọ gbé kọ́ńdọ̀m ṣé bàbá tí òun ti ń yẹ tí kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni. ẹ bá ẹ dáhùn ó sẹ lọ fa àǹtí ń béèrè lánàá àǹtí ń béèrè ó ní bó ló ṣe ó ní àṣẹ fẹ́ máa cast mi ni ó ní ẹ mú àlọ́ mú kọ́ńdọ̀m yẹn ṣé o ní kọ́ńdọ̀m sílé tẹ́lẹ̀ ni. àwọn máa ní nà. ṣé ọ̀nà sàn yẹn ṣé o ní kọ́ńdọ̀m àǹtí yìí ò truth of the ó máa ní. ẹni ò sùn máa ní à ń pé mo wá sọ sí pé mo ní bàbá tí ò ti mu ọtí ó wá ní àgbà tí wọn kí mo ti ń pèsè bí 2 option ni wọn dẹ̀ máa fowó bẹ́ẹ̀lì ara wọn. ok ó fi owó bẹ́ẹ̀lì ara ẹ̀ ṣé kíkí tó lọ kí nìyẹn. àǹtí mi ẹ̀ gbàdúrà pé aṣẹ́wó ni ìwà àti Dara ń ṣe. this is baba set up ó wá try láti lọ ṣe damage control. ok ìgbà tó wá sí ọ̀rẹ́ ẹ̀ ní pé kẹ́ ṣe truth or dare tó wà ní ilé tẹ̀ mọ́ okó àtẹ̀pọ̀n kí ni èsì tí ó yẹ kí ìwọ sọ fún Dara àṣeyàwó ilé. mi ò fẹ́ mi nípa mi ò fẹ́ ní ìsìn mo dẹ̀ bàbá tí mi ò yà like adẹ̀ òun pé kí báwo ni géèmù yẹn ṣe lò. ìgbọ̀dọ̀ ẹ̀ aṣọ níwájú ọ̀lẹ́ ọlọ́wọ́ àtẹnìyàn nítorí bá ṣe yàn ń parọ́ fẹ́ nìyàn. ta ló kọ́kọ́ ń fi okó ẹ̀ ṣeré. àǹtí mi. ta ló fẹ́ ìbẹ̀rù tẹ news ara yín mọ́yọ̀ ìjà yín lẹ̀ o. ta ló kọ́kọ́ ń fi okó ẹ̀ ṣeré nínú ìwà àti Dara. mi ò fi okó wọn ṣeré. ta ló ń jẹ́ bàbá tí wàá bọ́ ṣòkòtò. kò tí ì dé gbogbo bẹ̀rẹ̀ mà. ó ti máa sọ̀rọ̀ lọ. ẹ jẹ́ ó sọ̀rọ̀. bàdẹ̀ fẹ́ ṣe game bọ́dẹ̀ ṣe ṣàlàyé èmi fọwọ́ kan dáná bí bọ́ ṣe ń ṣe géèmù yẹn náà wọ́n fi ọwọ́ kan ṣe géèmù. bí ẹ tó fi ń dáná nílé ọkùnrin tó òde rí wọ́n ẹ̀ tó fi dìpọ̀ wọ̀ ló lọ kíchìn tó lọ ń dáná níbẹ̀.
àǹtí mi ẹ níbo lẹ fọpọlọ sí. ẹ lọ dominate with your bad negative aura ìtumọ̀ èyí. níbo lẹ ti lọpọlọ tẹ́ ń lò yìí ẹ̀yin kọ́ lẹ lọpọlọ tẹ́ ń lò yìí Ìyáwálé. pàtó tí ń dáná ti dìyàwó lé nìyẹn. Ìyáwálé ẹ̀yin kọ́ lẹ lọpọlọ tẹ́ ń lò yìí wọ́n ya yín ni wọ́n ya yín lọpọlọ tẹ́ ń lò yìí ni ẹ̀yin kọ́ lẹ lọpọlọ yìí. láti yín tírẹ̀sì ìgbà tó máa parí ẹ̀ lú. wọ́n ya yín lọpọlọ yìí ni ẹ̀yin kọ́ lẹ lọpọlọ yìí mo dọ́pọlọ àǹtí mi mọ́ ọpọlọ àǹtí mi ò pé báyìí. ànígbà tó wọn bọ̀dọ̀ wọn parí ẹ̀ wọ́n para Mr. Onílé wọ́n parí ẹ̀ sórí yín ni láti wọ́n ní ògùnfẹ́. Mr. Onílé. ó gbọ́ ẹ sọ̀rọ̀. ṣé wà ń bẹ̀ truth or dare truth or dare tó bẹ́ẹ̀ kẹfẹ́ àǹtí bọ̀dá láti. ṣé bẹ́ẹ̀ la fẹ́ ṣe ò mútu padà ní mútu padà ní. ní irọ́ mo ti on mute òótọ́ ni so èló ni fine ti máa san mi ò lè fẹ́ èló torí bọ̀dà latina tí àwọn ò lọ́pọlọ púpọ̀. ìwọ́n náà wọ ọpọlọ lọ́pọlọ tó ń lò tí wọ́n yẹ pọ̀pọlọ ń ṣiṣẹ́ báyìí sáà máa bú wọn ni. Mr. Lati ẹ̀yìn pàṣẹ sọ pé a máa ṣe lọ́ndì 22. ó ṣáàdì bí mo ṣe túwìtì ìyàwó lè jẹ Adéyẹmí èmi ò kè wá bàyà. ẹ bẹ̀rẹ̀. kí lẹ rò débi truth or dare jọ fún mi ní ánsà yìí ṣé bàbá tí ló kọ́kọ́ sọ gẹ́sẹ̀ pé truth or dare àbẹ́yìn girls yẹn lọ sọ bẹ́ẹ̀. Dára ló sọ pé ká ṣe truth or dare. ẹjọ́ máa ẹ má bínú mà you know why it is on be. hello. Hello sir. ṣo fẹ́ ṣe truth or dare ni. èmi tí mo ti rẹ́rìn yó ọ̀rọ̀ yẹn mi lè mo kàn gbọ́ lóru àná ni ọ̀rọ̀ tí àti dẹ́mì sọ ni mo ti ẹ̀fẹ̀ sọ̀rọ̀ lé lórí tó ní bàbá tí mú kọ́ńdọ̀ jáde só ti ń retí ẹ̀ ṣé báwọn àti ẹ̀ náà jọ lọ rọtí wọ́n ti jọ lọ nínú àṣẹ bá jọ lọ rọtí ni ẹ mọ nǹkan tó ti jọ sọ nínú mọ́tò sí tí kò bá retí ẹ̀ bó ló ṣe máa lọ rúrù kan báyẹn jáde nínú ilé wọ́n ti parí ọ̀rọ̀ wọn tán nínú mọ́tò náà ṣé bá jọ lọ rọtí. Dára àti dráìvà nìkan ló lọ rọtí o Dára àti dráìvà nìkan. No, Dara àti Marigold àti driver nìkan ló lọ rọtí àwọn àti ẹnìkan ni. ó ń ṣe Dara Marigold àti Dara àti driver bàbá tí wà nílé. kíní ìgùn gan o. àní ṣó almost be 9 hours. 9 hours ní ilẹ̀ tó rọ́rọ̀ ìyànjú ló jẹ́ pọ̀ ọ̀rọ̀ mi lẹ́ fi parí ẹ̀. no wọ́n para yanjú ẹ̀ wọ́n ní kíní bẹ̀bẹ̀ kí ló ń jẹ́ bàbá tí wọ́n ní kó bẹ̀bẹ̀ bọ̀ àwọn Marigold àti ó bẹ̀bẹ̀ tó bá ti dóyàwó yan lọ ó ti lọ náà nìyẹn. ó ti lọ tiẹ̀ náà nìyẹn. bọ̀ sà ẹjọ́ sà ẹ̀ kí ni bọ̀dá láti ṣe tó wá jẹ́ pé orí bọ̀dá láti lè wá parí ṣòsí. no wọ́n mú ọ̀rọ̀ Mohbad wọlé ni wọ́n wá ní ó ní ipe ọ̀rọ̀ yẹn fẹ́ dàbí ọ̀rọ̀ Mohbad ṣe understand pé ọlọ́kọ̀ yọ Lande ni so King White wá ní òótọ́ dẹ̀ ni o King White wá sọ̀rọ̀ ó ṣe àwọn ìwà kan comment section pé King White àbórí ò pé ni wèrè wo ló sọ wọ́kọ́ ló bá justice for Mohbad jẹ ní àǹtí brother tí wá ní owó ni àwọn èèyàn rí ń bẹ̀ wípé ṣé òrí ògúnfe kò ṣe ògúnfe tí ẹ ògúnfe ọ̀rẹ́ ọmọ mi wípé òrórí rẹ̀ wípé òun ló jẹ ojú wípé. olóyè ẹyẹ tó dáa láti ló jẹ ojú ẹyin tó ẹ ṣàwọn bẹ́ẹ̀ ní sà. mo ní mo wà bẹ́ẹ̀ ó ní ológúnfe. bí 6 àárọ̀ ẹ̀ la wo ṣó yìí. àárín di 6 àárọ̀ yìí ní UK time ni mo wà bẹ́ẹ̀ UK time. bí 6 láti alẹ́ ó bá mọ̀ dáná. mo lè rí ṣó yẹn mo kàn wò pé wóyá àǹtí mi tún ti bẹ̀rẹ̀ ká. àkálẹ̀ wà bẹ́ẹ̀ alẹ́ ìgbà tó máa parí ṣó látàgbà tó bu yín tán lẹ́nìkan wá ló wá fẹ́ gòkè ló wá ní ilẹ̀ ti ṣú pé òun fẹ́ lọ sùn òun ò dá sí mọ́. ayé àti mi ti ṣẹ̀ ń Facebook ni ẹ tó bá fi lè wá tẹ̀sán mọ́ ṣòdì. ó jẹ́ pé gbogbo 5 tí mo ní mo jí wọn tí mo 5 yẹn nípa yìí ó jẹ́ 3 AM ní Nàìjíríà á jẹ́ pé bàyẹ̀ wọ́n ṣe wà lórí láìfù. dáadáa and then by 6 o'clock UK time ó máa jẹ́ 7 o'clock Nigeria time. ó máa jẹ́ 7 ní Nigeria time 6 o'clock a sì wà ń bẹ̀. orí ìbẹ̀rẹ̀ láti ló ti parí show lánàá. orí wọn ló ti parí show ẹ kó mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pé orí ló ti parí. orí Mr. Lati pẹ̀lú Papariano. àti Papariano. ó tẹ̀ fún Papariano gan ni. orí ti bàjẹ́. ó ní Papariano pé òkú ni Papariano pé òun máa ń wò pé àjẹun. ó máa ń lo kó dàbí irin
fóun ò mọ ọjọ́ kan tó ń ó bá ní sílẹ̀ ó wá ó ní lóko ṣé dàbí bọ̀bọ̀ nàìjíríà yẹn ló wà. ó ní ó dàbí bọ̀bọ̀ àtórí yẹn yọ̀mí ó tún bú yọ̀mí náà ó ó tún bú búyọ̀mí yọ̀mí náà. alẹ́ ó bú bàrà tí ó bú ẹ̀yìn ó tó bá fẹ́ búyọ̀mí. búyọ̀mí ìdí ló máa fi ń búyọ̀mí á ní ó ìyá ní báyẹn kọ̀ kó jí kọ̀ṣẹ̀ kó fi ó ní olè eléré yẹn olè yọ̀mí àbílẹ̀ pé ó ní nǹkan tó ń dun ìdí ló máa fi ń búyọ̀mí tiẹ̀. ó ní nǹkan tó ń dun Bukky Jesse yẹn pé gbogbo iṣẹ́ tí Bukky Jesse ti ń ṣe pé yọ̀mí wá fẹ́ kó jẹ yọ̀mí wá kó ó ló wá lọ bọ́dà ó lọ kú tọ́ ni ẹ má yìí mú mi kọjá ẹni pé ó ti yà wẹ̀ rántí. àná iṣó yẹn wàhálà ẹ̀. tó 6 láàárọ̀. ṣé ká máa gbọ́ lọ ní àbí. ẹja máa gbọ́ lọ. interview pé sọ. story tẹ put up yìí ẹ sọ wípé Dara ò mọ baba tí likely kó má mọ Dara and she got there for the first time how bold will she be to start a game nílé ẹ tí ò rí tí ò mọ̀ rí. dúpẹ́ bí àlẹ́ ẹ dúró Debbie please the video you play on your page this morning give Latisne Debbie play video kan lórí kíní ẹ̀ láàárọ̀ yìí. Debbie wo nìyẹn. Sorry ọmọ something. Check it. God protection lẹ fẹ́ sọ ni àbọ̀mọ success. Sorry God protection. àgbà tó ní Debbie kẹ. sáré sọ yìí pé kẹ́ ṣe sexual truth or dare game ó wà questionable I'm sorry. ǹjẹ́ ìgbà tó sọ bẹ́ẹ̀ ǹjẹ́ ìwọ sọ fún bàbá sí pé married woman ni. ibi tá a gbọ́ délẹ̀ kan. so bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ truth or dare so ó wá di abẹ́rẹ́ like abẹ̀rẹ̀ truth or dare so first day ó ń já mi mo lára wà ní the first person mo wá ní àmúdí ẹ̀ bàbá tí kì í wọ́n da epo sí orí wọn. kí ló ń jẹ́ epo. epo tó pa àǹtí mi ẹ̀ mi kò ní ẹbẹ̀rẹ̀. pé kọ́ da epo pa sí orí wọn so bàbá tí wà ní à pé mo ń ṣe ètò epo tí wọ́n máa wá da epo tí mo manage mo wá dà sí orí wọn ní àtẹ́bà lè ṣe ẹ̀dẹ̀ mú short wọn wá ní à pé máa tẹ owó wọn dẹ̀ tẹ̀ fún mi. intention yín láti lọ síbẹ̀ in the first case. mi ò ní any intention. tó sì tẹ́lẹ̀ pé ẹ wá dómi ni àbí kí ló fa gbogbo ìgbà yìí sí i. àwọn tó sí anybody wọn dẹ̀ mọ̀ fẹ́ fẹ́ wọ́pù ní ìyá mi gbọ́. mi ò set anybody up mọ́. ẹ̀yin mélòó lẹ wà nínú ilé. èmi bàbá tí Dara then driver wọn jáde padà because driver wọn wọlé wọn jáde. so gbogbo bàtẹ́ ìṣe géèmù yẹn driver yẹn ò sìn bẹ́ẹ̀ ni tilẹ̀ tó lọ. bẹ́ẹ̀ni. báwo ni àná ti wá gbọ́ ń tẹ̀ ṣe níbẹ̀.